Bismillahirrahmanirrahim. Now I'm still standing on the existing protocol. So inshallah, like we know, this Quranic recitation competition is in two categories, that of last week and that of today as well. And towards the commencement of the Quranic recitation competition, you would recall that I laid emphasis on the fact that it is going to be a cumulative average. Yani, the score from last week and this week, we're going to add them together and take the average. So inshallah, I'll be announcing the first position, the second position, and the third position. So with the book in front of me here, the judges, as deliberated, let's say Allahu Akbar. The tension is much. The attention is even much. Let's relax, please. Let's say Allahu Akbar again. Relax, fa. So anything you see, ipò sister ni wọ́n. Ẹ ká sọ pé Allahu Akbar. Mo mean ni pé obìnrin ni ẹni yẹn. Wọ́n wọ jilbab wọn ṣe orílẹ̀. Ẹ ká sọ pé Allahu Akbar. Ẹ jẹ́ ká máa cool kí ẹnṣẹ́ yẹn bá ṣe ń ṣe Allahu Akbar yẹn. Wọ́n wá nìkan láti kan nú àwọn ilé kéwú wa. So the cumulative point wọ́n ní all together over 100 is 60.625. It's not 625. Kó máa jẹ́ kọ́, numbers after decimal are pronounced separately. She is no other person than our sister, Sofiyat Maruf, Atakbir. The second position as well goes to a female. Obìnrin ni ẹni náà. Àwọn náà wọ hijab bákan náà. So she is Yaqub Hakimo. Let's say Allahu Akbar. With a cumulative point of 69.25. I think we are done, right? Can I have my seat now? Ṣé mo lè jókòó àbí? A ti ṣetán àbí kí lẹ sọ? Okay, we have the first position left. Ẹ bá fẹ́ gbọ́ ẹni tó gbé first yẹ ká sọ pé Allahu Akbar. With the permission of Sheikh, Dr. Al-Fulani and other ustaz and scholars here present, I have the permission to present the first position of the first, like our doctor said, ever real pop in conjunction with the Sebilu Nnajat Quranic recitation competition. This time around, we are leading. Ar-rijalu qawwamuna 'ala an-nisa. Let's say Allahu Akbar for ourselves. He is a brother, like I said, one day fila. Ní last week, one sún fila yẹn sẹ́yìn, but ilé ni wọ́n gbé síwájú báyìí pé inshallah. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ ká sọ pé Allahu Akbar. Ní comment section live yẹn gan, àwọn èèyàn gan follow, àwọn tí ń bá wa judge pé lágbájá yẹn ni that boy is. So he's no other person than. He has a total score of 84.75. Let's say Allahu Akbar very well. That's an A plus gone if possible. Muhammad Sagir Hassan. But Sheikh Sakbe, let's say Allahu Akbar. So it is on this note that I will hand over the microphone back. We pray to Almighty Allah to continue to be with us. At-takbir. Allahu Akbar. Ẹ bá mi gbé Ọlọ́run tóbi dáadáa. Ẹ jẹ́ kí n bọ́ síta. Muhammad Hassan. Ṣé Hassan Saruk ni? Hassan Saruk. Allahu Akbar. Rahimahullah. Allahu Akbar. Baba wa ya Hassan Saruk. Sheikh Ahmad Hassan Saruk. Àwọn ni baba tó bí ọmọdé yìí. Baba babe. Allahu Akbar. Abájọ ni Sheikh Hassan gangan. Sheikh Hassan Saruk gangan. Ó ní last born wọn ni. Ó yá ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Muhammad Sagir Hassan àti Yaqub Hakima àti Sofiya Ma'ruf.
àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin alájẹ yẹn dúró sọ́hun yẹn ẹ jẹ́ kí first position kí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ mi báyìí alhamdulilayi rabbil alamin ẹ bá mi sọ pé alhamdulilayi. alhamdulillah. alhamdulilayi. alhamdulillah. alhamdulilayi rabbil alamin. alhamdulillah rabbil alamin. pẹ̀lú agbára tí iléeṣẹ́ yẹn gbélé mi lọ́wọ́ láti make announcement gift tí a fẹ́ fún àwọn tí wọ́n win gbogbo yín náà lẹ́ win ni o àkọ́kọ́ láti ọ̀dọ̀ the chief of staff of Lagos State ẹ bá mi fún àwọn márààrún ẹ bá mi fún wọn ní rice kọ̀ọ̀kan. Allahu akbar. ẹ bá mi fún wọn ní rice kọ̀ọ̀kan àwọn márààrún láti ọ̀dọ̀ the chief of staff of Lagos State. mo mọ̀ pé bóràmù náà àwọn náà máa bá wa dá sí fún àwọn márààrún wa bẹ́ẹ̀ kàtí àbá fẹ́ nìkan láti ọ̀dọ̀ the chief of staff of Lagos State first second third àti àwọn fourth and fifth náà ẹ lọ gbé fáwọn báwọn náà bá ti gba ráìsì báwọn tiẹ̀ tún gba nǹkan míì mọ́ wọ́n gbẹ́bùn náà nù wọ́n try gbogbo ọ̀nà gbìyànjú ẹ bá mi gbé Ọlọ́run tóbi. Allahu akbar. alhamdulilayi rabbil alamin láti lè ṣe royal food and drinks fún gift first second third Rio Pop Quran competition lọ́dún yìí 2024 edition for Ramadan 2024 in conjunction with Sebilu Nnajat concept alhamdulillah láti lè ṣe boram sórí pé wọ́n tó bá yín fi lé alhamdulillah ṣe ti rí báyìí máa gbé látòrí first price tí ọmọ tó ṣe pò kíní máa gbà ní wípé láti lè ṣe royal food a máa san school fees yẹ fọdún kan school wo ló wà ok a máa ṣètò ní orí ẹ̀ gẹ́gẹ́ bí price tó ní ká fún wọn wọ́n máa convert owó school yẹn torí pé bóun ṣe wà yìí ó ti jáde school ilé kéwù ni ó wà mo dàgbé pé ilé kéwù bàbá ẹ̀ náà ni yóò ti máa kéwù ó ti yé inshallah bí kudratillah láti iléeṣẹ́ royal food and drinks gbé kú wọ́n rí a máa sanwó school ẹ̀ fọdún kan. Allahu akbar. second position tani ẹni tọ Alhaja Hakima Yaku school wo ló wà Ọmọlé secondary school àbí primary school Ọmọlé secondary school láti lè ṣe royal food and drinks wọ́n sanwó school ẹ̀ fọdún kan. Allahu akbar. ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu akbar. third position school wo ló wà mí gbọ́ Ọ̀dẹ́wálé níbo ló wà Ọ̀pẹ́ ìlú ní Àgbàdo crossing àbí àbágbọ́ àbí what class are you SS3 o ti ṣe tán Ọlọ́run ṣeun a sanwó school ẹ̀ náà fún odidi ọdún kan
ẹ bá mi gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. ẹ sì bá ń gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. Kí ọlọ́run bá fún yín ní àlùbáríkà. Àmín. Ọlá títóbi ọlọ́run. Àmín. Ọlá agbára ọlọ́run. Àmín. Láti ilé iṣẹ́ Sebilu Nnajat concept ọmọ tó ṣe òkínní a máa fún ní 100,000 naira. Allahu akbar. Ọmọ tó ṣe òkínní a gba 100,000 naira. Allahu akbar. Alhaja tó ṣe òkejì láti ọmọlé wọn á gba 50,000 naira. Allahu akbar. Alhaja tó ṣe pò kẹta sorry ẹ má bínú alhaji tó ṣe pò kíní á gba 100,000 naira. Allahu akbar. Second position wọn á gba 75,000 naira. Allahu akbar. And third position wọn á gba 50,000 naira. Allahu akbar. ẹ bá mi gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. Kọ́lọ́hún kó jẹ́ káwọn ọmọ náà ní àlùbáríkà. Àmín. Lọ́ba mi bá Allahu akbar ọ̀gá ṣe ń gbọ́ bá wọn. Ọlọ́run tó láti ọ̀dọ̀ ẹ bá mi gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. Láti lè ṣe Boram Foods tí wọ́n ṣe òróró báwò láti lè ṣe wọn fún first position 100,000 naira. Allahu akbar. Second position 75,000 naira. Allahu akbar. Third position 50,000 naira. Allahu akbar. First position a máa gba 200,000. Allahu akbar. Second position a máa gba 150,000. Third position wọ́n a máa gba 100,000 naira. Allahu akbar. ẹ sì bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu akbar. ó dàbí àbí ó dàbẹ́ ó bá dàbí ẹ bá gbọ́ lọ́n tóbi. Allahu akbar. kí ọlọ́run ọlọ́jọ́ ìní kó jẹ́ káwọn ọmọ náà ní àlùbáríkà. Àmín. gbogbo ẹ̀yin ọmọ náà ẹ múra dáadáa ìbẹ̀rẹ̀ lélẹ́yìí kò ní jẹ́ òpin fún wa. Àmín. ọlá títóbi ọlọ́run Àmín. ọlá agbára ọlọ́run Àmín. ọlá ògo ọlọ́run. Àmín. a máa pe bàbá wa imam ya ọmọlé kí wọ́n ṣe àdúrà fáwọn ọmọ yẹn lẹ́yìn wá gbà yẹn kí bàbá wa Sheikh Abdul ọmọkùnrin ká bá ṣàdúrà fún iléeṣẹ́ tó sonígbọ̀wẹ́ àti iléeṣẹ́ bàbá wa Boram Food bismillah bàbá imam ọmọlé. alhamdulillahi rabbil alamin ẹ jẹ́ àgbé ọlọ́run tóbi ẹ gbọ́ ọlọ́run tóbi dáadáa ni ẹ jẹ́ ní Allahu akbar kabira akí ọlọ́run àti ńsẹ́ńlá anábà Muhammad àti ara àwọn méjèèjì kí àwọn àlùfáà wa tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ láyé ọlọ́run kí ọba wa sórí ayé fáwọn táyé kó sórí alkiyama fáwọn tí wọ́n ti lọ akí àwọn ìlàrí ọlọ́run tí wọ́n ń bẹ ń kalẹ̀ látòrí the guest lecturer wa lẹ́ni bàbá wa Ainu Rido ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Ainu Rido àgbà láti Kétu ọlọ́run má jẹ́ ó bàjẹ́ bàbá wa ọmọkùnmi ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àwa kí chifo dada Dr. Ahmed Ọlánrewájú Alfulani àwọn náà ni wọ́n máa ń dá gbogbo ẹ lẹ̀ gbogbo ń tọ́ da sí lọ́lọ́run ń tọwọ́ wọn dá lẹ̀ ọlọ́run kọ́ má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Sebilu Nnajat lápapọ̀ ọlọ́run má jẹ́ ó dàrú bọ́tà bá ń sọ̀kò sílé gíláàsì ọlọ́run má fọ́ dá aburú padà sọ́dọ̀ àwọn aláburú la hawla wala quwwata ẹ̀yin ọmọ tí ọlọ́run kádàrá kí kádàrá ṣe yín lóore lénìí
kì í ṣe yìí lẹ́ mọ́ ṣe ju o ẹ lọ múra sí i nítorí pé gbogbo ẹlẹ́dẹ̀ tí ìyẹn jẹ́ òwe alọ́dọ̀ àwọn àgbàlagbà ẹlẹ́dẹ̀ tí a bá wẹ̀ fún ta mú kúrò nínú ìdọ̀tí awẹ́ akó gold sí lọ́rùn afúnlásọ gidi kò sí ní tá a ṣe fún tán tá a bá mójútó tá a fílẹ̀ pé ó máa lọ yóò padà sínú ibi tá a ti mú náà ni eléyìí ń túmọ̀ sí pé alukurani tẹ́ ké tó sọ yín di ẹni ẹ̀yẹ lójú àwọn ẹlẹ́kẹ̀ẹ́gbẹ́ yín lé ní ẹ má fílẹ̀ ẹ mójútó ẹ gbàgbọ́ pé ẹ tí ì ṣe nǹkan kan kẹtùn lọ mójútó kẹ gbìyànjú sí ọlọ́run kó mọ́sábà ní fún yín ṣe ọlọ́run kó dà yín lágbà kó ṣe yín lọ́mọ alálùbáríkà ẹ̀kọ́ alukurani náà tí ẹ̀ ń kọ́ ọlọ́run má jẹ́ pátì má sì jẹ́ ó jẹ́rìí takò yín níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀yin méjèèjì yòókù tí ẹ̀yin jẹ́ márùn ẹ̀yin náà súnmọ́ bí ẹ máa bọ̀. ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ wọn àkọ́kọ́ kéèyàn tiẹ̀ lè bold kó lè jáde pé mo èmi náà mọ tí mò ń ṣe oore ni kí ni mo pè é oore ni fún yín látọ̀dọ̀ tèmi ọmọ tó ṣe nọ́mbà 4 àbí ṣe bí ẹlẹ́kẹrin ń bẹ bó ṣe jẹ́ pé Sebilu Nnajat lówó jè mí lọ ọmọ tó ṣe ẹlẹ́kẹrin òun náà gba 10,000 ọmọ tó ṣe ipò karùn-ún òun náà gba 10,000 bẹ́yìn náà tiẹ̀ jáde láàrin àwọn ẹgbẹ́ yìí pé èmi náà lè ṣe kádàrá ni ẹ wo àwọn tí wọ́n mú ipò yẹn kì í ṣe pé wọ́n máa ṣe jù yín lọ wọ́n sì lè máa ṣe jù yín lọ baba alifulani wọ́n ní nọ́mbà 4 10,000 onda ọkùnrin nọ́mbà 4 Aishatu Yusuf nọ́mbà 4 nọ́mbà 5 Mubarak Abdulaziz 10,000 baba wa báwo àwọn méjì yìí náà ká lè fi encourage wọn ó yá kí lè fún àwọn méjì. kò rọrùn alukurani tí àyà súra kan ọmọ tún wí nǹkan mí inú súra kejì tí ó papọ̀ mọ́ra wọn ntí òwò tíra tó gbé orí ọlọ́run sàlékún àlùbáríkà tì yín náà ẹ̀yin náà ẹ múra síbẹ̀ lọ́hùn ẹ múra sí kíkà alukurani ọlọ́run kó bá fi yé yín kó bá dà yín lágbà bàbá wa rí o wọ́n ní 10,000 báwo 10,000 ọlọ́run jẹ́ ní àlùbáríkà tí ríò náà ń bọ̀ ríò pop òun náà ṣe dáadáa torí wọ́n wà lọ́nláì náà àwọn náà ṣe dáadáa ọlọ́run jẹ́ ní àlùbáríkà ọlọ́run ò ní ṣe yín lábìkú ọmọdé kò ní ṣe yín lábìkú àgbà alfataha.